Ẹ kú àsìkò yìí o, Ọlọ́run aláàánú yóò bá tún Nàìjíríà tò. Ọlọ́run ó mú ìdẹ̀kùn àti ìdẹ̀ra bá olúkúlùkù wa. Orúkọ mi ni Dr. Barrister Abdulrahim Adebayo Shittu, tí mo fìgbà kan jẹ́ mínísítà fún ètò ìbáraẹnisọ̀rọ̀ ní Nàìjíríà. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ní tìbútòrò, a sì kí wa kú oríire pé kìràkìtà wa, ìgbìyànjú olúkúlùkù wa, Ọlọ́run ní kó yọrí sí rere nípa dídìbò fún àti yíyàn olórí wa Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì tuntun. Mo kí a kú oríire nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà lèyàn á máa ṣe wàhálà lórí candidate tí yóò máa já sí òtúbáńtẹ́. Wàhálà tá a ṣe lórí Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run fi ìbùkún sí, ó sì sọ wá di olóríire nítorí pé Bọ́lá Ahmed Tinubu ẹni tí gbogbo Nàìjíríà mọ̀ ni pé ó jáfáfá nípa iṣẹ́ ìjọba, ó sì jẹ́ ẹni tí máa fi tẹ̀mítẹ̀mí sin ará ìlú. A sì ní ìgbàgbọ́ pé pẹ̀lú òye tọ́lọ́run fún Nàìjíríà yóò ní ìyípadà rere láìpẹ́ láì jìnnà. General Muhammadu Buhari nínú ìjọba ọdún 7 àtààbọ̀ ẹ̀ ní àwọn ìgbìyànjú kan ó ṣe dáadáa tó pọ̀. Eléyìí tí mò ń sọ ní ó yà ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu, ṣùgbọ́n ẹni tó bá nímọ̀ tó sì jẹ́ ní ará inú ilé yóò mọ àwọn àṣeyọrí tí ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé nínú àṣeyọrí kan tí ẹnikẹ́ni tí ó lè fọ́sọ̀ àlè lórí náà ni tá à ń pè ní infrastructure development, ṣíṣe ọ̀nà, ṣíṣe railway, ṣíṣe bíríìjì káàkiri. Ìjọba Buhari kò ní ẹgbẹ́ látìgbà tí a ti bẹ̀rẹ̀ tá à ń pè ní democracy. Torí tá a bá wò ó gẹ́gẹ́ bí àpèjúwe Lagos Ibadan expressway, kí Buhari ó tó dé ọdún 10 ni àwọn ìjọba tó ti lọ tẹ́lẹ̀ ni wọ́n fẹ́ abandon ẹ̀, tó jẹ́ pé béèyàn bá ń lọ sí Èkó ó lè gbà ní wákàtí 4 tàbí 5 nítorí pé ọ̀nà ò dáa. Nǹkan ti yàtọ̀ ní ìsìn. Ẹ rí i pé bí Buhari ṣe dé, ó wá owó, wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ lórí Lagos Ìbàdàn náà ló bẹ̀rẹ̀ lórí Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin. Gbogbo zone mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní Nàìjíríà ni wọ́n mú ọ̀nà tó tóbi tó sì lágbára tó wà very important méjì ni wọ́n ṣe. Lẹ́yìn eléyìí railway tó ń ṣẹlẹ̀ láàrin Ìbàdàn sí Èkó ní ìsìn, ẹ rí i pé kò sí tẹ́lẹ̀. Ẹnu ìgbà tí Buhari dé, ó ṣe railway, ó ti yanjú. Bó ṣe ń ṣe railway ti Ìbàdàn sí Èkó, ó ṣe láti Kaduna sí Abuja, ó ṣe láti Warri sí Ìtàpẹ́ àti Kogi State. Káàkiri náà ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí báyìí. Area tí àṣìṣe tá a lè pé àṣìṣe wà, béèyàn bá bẹ̀rẹ̀ nǹkan ní dáadáa, k'Ọlọ́run jẹ́ kó rí ìparí sí dáadáa. Àṣìṣe tí ìjọba Buhari ṣe tó fẹ́ẹ́ dàbí pé ó affect ẹgbẹ́ wíwò táwọn èèyàn ń wo ẹgbẹ́ Buhari ní ọ̀rọ̀ tí owó titun tí wọ́n kó jáde ní àsìkò tí ò yẹ. Torí pé àsìkò tí bò ń bọ̀ kò yẹ kí n tó jẹ mọ́ pé change owó kó wáyé. Ẹni ìgbà yóò tán tiẹ̀ wá lè ṣe iye owó tán bá ká kúrò ńlẹ̀ ló yẹ kí wọ́n tún àtúntẹ̀ rẹ̀. Nígbà tí èèyàn bá ń ká tí owó tó wà ní ìlú tó bí 4.4 trillion tẹ wá ní ẹ fẹ́ tún tò, ẹ fẹ́ gbé owó, ẹ fẹ́ fi owó míì síta tí ó jẹ́ owó titun tó yẹ pé 600 billion péré lẹ print. Ẹ rí i pé shortage ti wà ń bẹ̀ yẹn. N tó affect gbogbo ọmọ Nàìjíríà nìyẹn. Kì í dẹ̀ ṣe àwọn tí èṣe APC nìkan ló affect, gbogbo wa náà ni ìyẹn affect. Tí àwọn kan bá sì wà tí wọ́n rò pé ẹgbẹ́ òṣèlú APC ti sú àwọn, àìní òye tó náà ló lè fa irú èrò bẹ́ẹ̀. Láìsí àní-àní, tí ọmọ bá wà ní ilé ẹ̀kọ́ tí wọ́n ṣe ìdánwò tán bá ló gba grade 1, kò túmọ̀ sí pé ó gba 100%. Tán bá ló gba distinction, kò túmọ̀ sí pé ó gba 100%. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé àwọn èèyàn ẹni tí ó bá ti jẹ́ sí àṣeyọrí, tó bá ti láṣeyọrí, àwọn èèyàn sábà rántí yẹn mọ́. In tó kù díẹ̀ káàtó tí èèyàn ò tí ì ní àṣeyọrí lórí ẹ̀ náà làwọn èèyàn sábà máa ń rántí. Mo rò pé àṣìṣe tí president wa ṣe lórí ẹ̀
ni wípé ní ìgbà tí àwọn central bank tí wọ́n gbé àbá wá pé wọ́n fẹ́ change owó, kò rántí láti pe minister of finance kó mú un gbọ́, kò rántí láti pe special adviser rẹ̀ lórí economy kó mú un gbọ́, ó kàn buwọ́lù ni. Bí buwọ́lù yẹn nítorí pé wọ́n ti tàn án, bóyá wọn tí ò nífẹ̀ẹ́ sí Bọ́lá Ahmed Tinubu, wọ́n ti wọ́n re road ẹ̀, wọ́n deceive ẹ̀ ló fi sign kí nǹkan yẹn tó wá bú rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ débi tó bú dé. So but gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan, nígbà tá a ti sọ lọ́hùn, kò sí bá a ṣe nǹkan tí ò ní kù dé díẹ̀díẹ̀. Àdèmúdẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Buhari náà ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà. Pẹ̀lú bí àwọn èèyàn ṣe wá ń bínú sí ìjọba tó tàbí wọ́n ń bínú sí APC tó, a sáré pé ìbò wáyé, ọmọ APC náà ló sì jáwé olúborí. Kódà n tó fi ju ẹni tí ó jẹ́ gbàkejì tó tẹ̀lé ní number 2 person second position ó ju mílíọ̀nù 2 ìbò lọ. Eléyìí fi hàn pé àwọn èèyàn wọ́n rí ìyàtọ̀ láàrin ẹgbẹ́ àti ọmọ ẹgbẹ́. Gbogbo àwọn tí ń sọ pé wọ́n ṣe ìrúbò tá a dì kọjá ẹ̀kọ́ lẹ́nìbọ̀dì lè ṣèrú ẹ̀. Ẹni tí wọ́n ń jà sí, wọ́n ń fapá jánulé lórí ni wípé ní ìgbà tí àwọn èèyàn dìbò tán gbogbo polling unit, ó yẹ online ICT online ló yẹ kí wọ́n fi èsì ìbò ránṣẹ́ sí headquarters INEC. Àpèjúwe ẹ̀ bẹ́ẹ̀ máa ń lọ sékòó láti Ìbàdàn, èèyàn lè wọ aeroplane lọ, ẹlòmíì lè wọ ọkọ̀, ẹlòmíì lè gun machine, ẹlòmíì lè gun kẹ̀kẹ́, kódà ẹni tó bá fẹ́ rìn ọjọ́ kan pẹ́ ni. Kéèyàn wá rìn instead kó gun machine tàbí kó gun ọkọ̀ tàbí aeroplane kó sì rìn dẹ́kọ̀ọ́, kí ẹ wá sọ pé ńgbà tí ò ti lè wọkọ̀ dẹ́kọ̀ọ́ kò wá sékòó. Àpèjúwe ibi tí àìní òye tó gbogbo àwọn tí ń kàn ń janu, tí wọ́n ń fapá jánu pé wọ́n sì irú ló wà bẹ́ẹ̀. Gbogbo náà la dìbò ń yàn yẹn. Irú bivas camera yẹn kò lè ya fọ́tò èèyàn méjì lẹ́ẹ̀kan náà débi tí èèyàn kan tí ó fi lè dìbò lẹ́ẹ̀mejì. Gbogbo ibi tí àìṣedéédéé pé ìbò kọjá iye táwọn èèyàn dì, torí àwọn ibì kọ̀ọ̀kan wà ní Ọ̀yọ́ wà yìí gan pàápàá, House of Rep constituencies méjì ni APC fẹ́ win tí àwọn tọ́ọ̀gì PDP, èyí tí Ọlátúnjí kan nínú PDP tó síwájú wọn, tí wọ́n lọ disrupt ibẹ̀. Ibi téèyàn bá dẹ̀ ti disrupt, in tó fi sọ ni pé kán cancel ìbò bẹ̀. So wọ́n ti àtúndì ìbò yẹn ni. So pé èrú ìbò wà, àwọn èsì PDP tí mọ̀ dìbò. Ẹ̀rí ìbò rigging PDP ó wà ní àárín ọdún 2011 sí 2015. Ní 2011, ńgbà Buhari dìbò tí ò wọlé, 12 million votes ló ní. Jonathan ní 22 million votes tí wọ́n kọ nípa rigging tí wọ́n rig ńgbà náà. Ṣùgbọ́n ní 2015, ẹni tó ti rí 15 million tíbò rẹ̀ wá já sí 12 million láti 22 million. Ìbò tó wá nígbà tí ò sáyè rigging mọ́ ó jẹ́ 12 million. Buhari wá rí 15 million. Ṣé èèyàn 10 million tó dínkù láàrin ọdún mẹ́rin, ṣé gbogbo wọn kú tán ni? Tẹ́ fi rí wípé àwọn PDP is a case a pot calling the kettle black. PDP ní mọ́ ṣèrú, àwọn ṣèrú, kò sì sí èrú kankan nínú ìbò tí a ti kọjá yìí. Àwọn méjì tó lulẹ̀ yìí, PDP Àtíkù àti Peter Obi ti Labour, ṣé láàrin ara wọn àwọn náà tún ń gbé rigging tún wáyé? Só ti yé yín? Ta nínú wọn ló dìfíìtì ẹnìkejì nínú wọn? Mi ò mọ bọ́rọ̀ mi yé yín. So ìsọkúsọ ìsọ pé kí wọ́n lè fi buy time kára fi sílẹ̀ náà ni mo dẹ̀ ń fi dá yín lójú pé pẹ̀lú ògo Ọlọ́run ọ̀sán ó ti so dídùn náà, dídùn náà ni ó sì máa so pẹ̀lú ògo Ọlọ́run. Ìtànjẹ ni àwọn Seyi Makinde ni wọ́n fẹ́ ṣe
ṣé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ó ní àdéhùn pẹ̀lú ẹ̀? Ṣé májíìkì ni ó fi support Ṣèyí ni? Kò ní sọ fáwọn ọmọ ẹgbẹ́ pé báyìí àdéhùn ti wà láàrin àwọn. Kò sí ìtọ́jọ́. Aṣíwájú àgbà ẹgbẹ́ tí ìbàwọ̀ jẹ́ ni, tó àgbà ẹgbẹ́ APC ni. Ó dẹ̀ sọ fún gbogbo ẹni láti ilẹ̀ dín tí mo sọ pé ìtọ́jẹ mọ́ anti-party activity òun ò ní ever ṣe. So ti yé yín. So bí anybody bá ń parọ́ yẹn fún yín, ẹ̀rẹ́jẹ̀ máa yọ sùtì sí wọn. Kò sí ìtọ́jẹ mọ́ pé kìíní. Mo yẹ pé bò láàdì. Àwọn ọmọ ẹgbẹ́ a sì wà ní káńpé tá a di dirálẹ̀ láti dìbò náà tí ò sì sí ọ̀gá kankan. Mi ìsọpọ̀ ọ̀gá tí ò sí, mi ìsọpọ̀ ọ̀gá ò sọ fún ọ̀gá, kò sí ọ̀gá kankan tó lè láyà láti wá sọ fún ọmọ ẹgbẹ́ pé ẹni tí ìsọmọ ẹgbẹ́ wa náà ni kí wọ́n dìbò fún. Seyi Makinde ló request pé òun fẹ́ host Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nítorí pé bí ọjọ́ bíi mélòó sẹ́yìn kó tó di ìjọ yẹn Aṣíwájú wọ́n lọ ṣe rally ní Port Harcourt nílùú Wike sì gbà án lálejò. Ó sì promise wọn pé òun ó dìbò fún wọn. Kò pé kí wọ́n ó dìbò fún candidate òun. Kò sí àdéhùn bẹ́ẹ̀. Ó kàn promise sórí pé ẹni tó jẹ́ presidential candidate ẹgbẹ́ tiwọn ìyapa ti wà láàrin wọn. Bí àpá bá dẹ̀ wá nìkan, bí Wike bá fẹ́ keep being relevant politically after àgbà tó bá kò lọ́fíìsì, ó gbọ́dọ̀ wá ẹni tí ó lágbà tó presidential candidate wọn tàbí tó lágbà jù lọ kó lè parapọ̀. Nígbà tí Ṣèyí wá gbọ́ pé Aṣíwájú lọ kí Wike ni òun náà wá send text gẹ́gẹ́ bí ìròyìn tó lẹ́sẹ̀ ńlẹ̀. Òun ló send text sí Wike pé kó bá ń sọ fún Aṣíwájú o pé tó bá wá sí Ìbàdàn òun ni ó fẹ́ gbà lálejò. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ náà nìyẹn. Lẹ́yìn yẹn ọ̀rọ̀ pé àdéhùn kan kò sí ìtọ́jú. Àwọn APC àti gbáradì. Ọlọ́run ti fi wá láyà balẹ̀ pẹ̀lú ìbòtá àdìkọjá. Gbogbo àwọn tó dìbò fún wa ńjọ́ náà àti ọ̀pọ̀lọpọ̀ tó di ń ṣe PDP tẹ́lẹ̀ o àtàwọn tí ò ṣe àtàwọn ẹgbẹ́ míì kéékèèké, gbogbo ọ̀nà ti ń gbáradì láti dìbò fún Teslim Fọlárin. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò ní presidential candidate tàbáwọn tí presidential candidate wọn ti lulẹ̀, gbogbo wọn ni wọ́n ń gbìyànjú àti darapọ̀ mọ́ wa. Àwa náà sì ń fi ìfẹ́ hàn láti ní àṣepọ̀ pẹ̀lú wọn. Yorùbá ní bí èèyàn ò bá tọ́lé ọkọ méjì wò kò ní mọ ìtòsùn. Tí àwọn PDP ìwọ̀nba tí wọ́n lè ṣe tó jọ wọ́n lójú, táwa ní láti ṣe yóò dáa ju tiwọn lọ. Àpèjúwe kan nínú àwọn nǹkan tá a fẹ́ ṣe. Ẹ rí i pé tẹ́ bá wo ọ̀rọ̀ local government àti gbogbo local government tó wà láti Abuja Federation account mílíọ̀nù 100 ni ìjọba àpapọ̀ ń fún local government kọ̀ọ̀kan lóṣooṣù. Ṣùgbọ́n ìyípadà sí n tó yẹ kó jẹ́ tọ́ nínú 100 million tí ìjọba àpapọ̀ ń fi ránṣẹ́ local government kọ̀ọ̀kan, mílíọ̀nù 10 péré ní Seyi Makinde ló ń fún local government kọ̀ọ̀kan. Àwọn local government tí wọ́n dìbò fáwọn náà ní bó tilẹ̀ jẹ́ pé bó mọ̀kàrúurù náà dì nígbà tí wọ́n dìbò local government. Wọ́n ní chairman, wọ́n ní councillor, ẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ń gbowó oṣù. Seyi Makinde ó fi owó oúnjẹ wọn níyà débi tí mo rí iṣẹ́ kankan ṣe. Kọ́ńkànjí láàárọ̀ kan lọ tójọ́ ní local government, lọ́ba dìrọ̀lẹ́ wọ́n padà sílé ní ìparí oṣù wọ́n mọ̀ rí ti owó oṣù. Gbogbo ohun tó yẹ kí wọ́n lè máa ṣe gẹ́gẹ́ bí ẹni tí wọ́n dìbò fún. Àwọn consultant tó jẹ́ ọ̀rẹ́ Seyi Makinde tí wọ́n sì sọmọ Ọ̀yọ́ state, àwọn ló ń gbéṣẹ́ yẹn fún. Mo bá fẹ́ ra pẹ́ńsù ní local government, consultant ni ó bá wọn rà. Mo bá fẹ́ ṣe yóò tán lè fẹ́ ṣe consultant ni àwọn local government. Àwa máa mú ìyípadà rere láti strengthen capacity local government láti wà independent láti ti máa rí iṣẹ́ ṣe tó fi jẹ́ pé gbogbo iṣẹ́ tí òfin là á lẹ̀ fún àwọn local government láti máa ṣe ní ẹsẹ̀ kúkú
rural roads ni o market àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè máa ṣe nínú òfin Nàìjíríà gbogbo ohun tó jẹ mọ́ market garages iṣẹ́ local government lẹ́ni yìí lọ́yọ̀ state wọn ò jẹ́ kán ríṣẹ́ yẹn ṣe àwọn gáràjì tó jẹ́ local government responsibility wọ́n ti yan àwọn PMS wọ́n yan àwọn NURTW àwọn ní manager ní àwọn school ilé ẹ̀kọ́ káàkiri àwọn hall wà tí ìjọba ti kọ́ pàápàá jùlọ àwọn èyí tí olóògbé Ajímọ̀bí tó kọ́ bí irú ti ẹgbẹ́ Premier Hotel ní yànà Premier irú Ansar Muslim Grammar School àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti Islamic gbogbo ọ̀nà ní hall wọ́n dẹ̀ ń gba àwọn aráàlú láyè láti máa ṣe ìnáwó ń bẹ̀ léyìí tó jẹ́ pé owó tí wọ́n ń gbà láti ṣe ìnáwó ọjọ́ kan kò dín ní 250,000 àwọn consultant iná ẹ̀ ló wà ní kíá rẹ̀ ibi wọ́n ṣe ń ṣòwò gbogbo àwọn tó ní school wọn ò mọ̀ ń pẹ̀ àwọn tó jẹ́ olórí school wọn ò mọ̀ ń pẹ̀ irú wa jìbìtì yẹn á mú gbogbo ẹ̀ dópin pẹ̀lú ògo Ọlọ́run. Number 3 tẹ́ bá wo àwọn parks náà tí àwa ni wọ́n kó àwọn NURTW sí. Park Management Service agency state government ni ẹni tí wọ́n yàn chairman is like a managing director or a director general or executive secretary. Àwọn tí ó tọ́fẹ̀ mọ̀ lè fi ìgò kọ orúkọ ara wọn náà wọ́n gbé àwọn parks ilé lórí léyìí tí ó jẹ́ pé kátígórì level 16 ló yẹ kó jẹ́ pé àwọn tí wọ́n yàn síbẹ̀ tí wọ́n ó ní ẹ̀kọ́ lórí management government corporations tí wọ́n ó ní ẹ̀kọ́ lórí financial systems tí wọ́n ó ní ẹ̀kọ́ lórí accountability ṣùgbọ́n nítorí irú àwọn èèyàn tí irú Seyi Makinde pẹ̀lú gbogbo ẹ̀kọ́ tó lóun kọ́ ìròrí rẹ̀ ni wípé àwọn tí ó máa fún un ní protection yàtọ̀ sí ọlọ́pàá tí wọ́n bá fẹ́ dalẹ̀ rúmbì kan àwọn tí wọ́n ó dẹ síbẹ̀ tí wọ́n bá fẹ́ kíjà àgbòrò wáyé àwọn tí wọ́n ó dẹ síbẹ̀ èèyàn léṣe àwọn yẹn ló kó park system síbẹ̀ léyìí tí ó jẹ́ nǹkan tó ti lójú pàápàá jọ ní irú ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a pè ní pace setter state gbogbo àwọn oríṣiríṣiríṣiríṣi aburú yẹn ló ń ṣẹlẹ̀ so ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì lè rí ẹran tí ó fanimọ́ra ẹran tí ìwọ bá ti kàn kí ni ń ṣẹlẹ̀ sí kò ní ṣe é jẹ mọ́ àwọn àìṣedéédé tá à ń sọ yìí àtàwọn míì tá àti ìmẹ́nubà ìwọ ló jẹ́ níbi ìṣèjọba Seyi Makinde tí a fi rò wípé kò yẹ kí aráàlú tún gbà láàyè bí a bá wá ṣọ́ra gbogbo àwọn tá à ń sọ yìí pé àwọn ń jà gbòòrò tí Seyi bá lọ wọlé ẹ̀kejì kí lẹ ìpín ní ó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn nù torí pé ìwà terrorism ó pọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń pè ní tí wọ́n là ń gbé parks management lé lọ́wọ́ wọ́n mọ̀ wọlé lọ́ máa du ara àwọn èèyàn torí wọ́n ti mọ̀ wípé n tó bá ṣẹlẹ̀ nínú ìròyìn tá a gbọ́ ọ̀gá park management láìpẹ́ yìí kan ó gbá òdìdí DPO gbági létí tí nǹkan kan ṣẹlẹ̀ tó gba létí tán tó wá ń pe Seyi Makinde tó wá ń pọ̀ ọ̀gá àti ní APC làwọn ọlọ́pàá yìí já level rẹ̀ Seyi ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ẹ́ ni n tó ti lójú hàn ni tó ti lójú gan náà ní tó ń ṣẹlẹ̀ so a ní láti aráàlú láti wá nǹkan ṣe sí lọ́wọ́lọ́wọ́ báyìí Southern Nigeria 16 states la ní pẹ̀lú gbogbo 16 states ta ní at least a mọ̀ pé mẹ́rin inú ẹ̀ mùsùlùmí ló pọ̀ jù Ọ̀yọ́ Ògùn Lagos àti Ọ̀ṣun ǹjẹ́ nú àwọn ìgbàgbọ́ lóyún Southern Nigeria lè dùn kí gbogbo àwọn governors sí Southern Nigeria kí wọ́n jẹ́ mùsùlùmí kó mọ̀ sí ìkankan tí ó tiẹ̀ jẹ́ mùsùlùmí ká fi ọ̀rọ̀ rúra wa torí ó tọ́ níbi tí a yẹ ká sọ. Àwa kọ́ la dẹ̀ bẹ̀rẹ̀ sí
sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ òṣèlú. Òbí àti àwọn kan, Òbí ó ti kọ́ claim pé òun kọlù on Christians, the church, kan take over country wọn, kan recover country wọn. Kan recover rẹ̀ from who? Question ta ní láti béèrè. Makinde yìí gangan ó ń accuse APC pé gbogbo senator mẹ́tẹ̀ẹ̀ta mùsùlùmí ni wọ́n. Gbogbo àwọn senator mẹ́tẹ̀ẹ̀ta tó dẹ̀ yìí mùsùlùmí kì í ṣe torí ẹ̀sìn náà fi yàn wọ́n. Wọ́n ṣe primary, wọ́n dẹ̀ wọlé. So àwọn ló ń gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọnú òṣèlú. Bí èèyàn bá dẹ̀ ṣe rere ó yẹ kí conscience ẹ̀ kó wà very clear. So àwọn tí ìbò tá a bá dì, number one, ká máa wà fair síra wa, ká má discriminate against ara wa lórí basis ẹ̀sìn. Níjọ́ tí gbogbo ẹ̀dẹ̀ ti ń ṣẹlẹ̀ ní Southern Nigeria tá a sọ yìí, ẹ̀kú ní gbọ́njọ́ kan ká máa complain pé ó sì jẹ́ pé gbogbo àwọn governors sì jẹ́ non-Muslims. À ń complain torí a ní ìfaradà, ṣùgbọ́n kó ń kálukú fi ro rẹ̀ wò ipò wo ni a máa ní tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí tó yàtọ̀ sí tí ó wà nísìnyí. Testim tá a fẹ́ dìbò fún, a dìbò fún torí pé ó jẹ́ Muslim. Bọ́lá Ahmed Tinubu tá a wà ń support, a support ẹ̀wọ̀n òsì yàn torí pé ó jẹ́ Muslim, torí pé ó jẹ́ the most capable hand tá a lè entrust leadership fún la fi support ẹ̀. Ọlọ́run dẹ̀ ni kó wọlé. Tí Teslim náà, experience tí Teslim ní nípa ìṣèjọba fún ẹni tó ti ṣe senator of the Federal Republic of Nigeria fún bí ọdún 12, ẹ lè imagine irú experience yẹn. Ṣé experience yìí ṣó ṣe é rà lọ́jà torí pé èèyàn bá lówó lọ́wọ́? Kò ṣe é rà. N tá à ń sọ ni pé ẹni tí ò ṣe councillor rí, tí ò ṣe chairman council rí, tí ò ṣe commissioner tó kàn dé nítorí pé ó rí owó gbé wá, lọ́ọ̀kì tó dẹ̀ nígbà náà ní pé àṣedéédé wà nínú management and administration APC. Adẹ̀dúpẹ́ dọ̀ náà gbogbo yẹn ti parí. Àwa táyé ti APC táì sí ìsọmọ àlẹ́ APC a ti rẹ́dì láti gba ìpínlẹ̀ Ọ̀yọ́ padà nítorí pé Ọ̀yọ́ state is a progressive state láti ilẹ̀. Sọ àwọn àìṣedéédé tó wà pẹ̀lú Seyi Makinde. It is in the best interest of all citizens of conscience, good conscience. Ìjọba tá a bá wà tí kò jọ bí àwọn tọ́gùn òjò nǹkan ní gómìnà lórí láti fi ṣe ìṣúra. Àwọn tí ó ní experience tí ó lè wà accountable, wọn ò rí wọn pé wọ́n qualify láti wà ní ipò ìjọba. Èmi ò dáa tó. Local government, gbogbo àwọn tó ń gbé ẹsẹ̀ kúkú wọ́n pọ̀ jù àwọn tó ń gbé ìgboro lọ. Ẹ jẹ́ ká gbé ìjọba fẹ́ni tí ó lè revive local government system in such a way tí àwọn ará ẹsẹ̀ kúkú wọn ò fi jàǹfààní ntí òfin làálẹ̀ fún gẹ́gẹ́ bí ẹ̀tọ́ fún àwọn local government. Àwọn ilé ẹ̀kọ́ wa, àwọn teachers, àwọn headmasters àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kí a gbé ìjọba fún ẹni tí yóò lè kà wọ́n yẹ pé wọn kàn ṣe robot lásán. Wọ́n deserve kí wọ́n máa fún wọn ní owó tí wọ́n máa fi manage àwọn schools. Kó má jẹ́ pé ara àwọn tíṣà, àwọn òbí náà ni ó tún máa ra chop. Gbogbo àga tó dẹnu kọlẹ̀ ní àwọn school wa káàkiri, ìjọba ò ní time fún wọn láti replace gbogbo àwọn nǹkan yìí. So ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ, ọ̀nà 15 ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tí Teslim Fọlárìn tó fẹ́ ṣe ní ọ̀nà tí ó mú ìdẹ̀kùn àti ìlọsíwájú bá ìpínlẹ̀ Ọ̀yọ́. Èmi ni Dr. Barrister Abdulrahim Adebayo Shittu tí mo jẹ́ Minister Communications Federal Republic of Nigeria tẹ́lẹ̀ rí.